Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa, tí mo ń gbé ní ìlú Adó Èkìtì, ní ìpínlẹ̀ Èkìtì, ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní àti oore ọ̀fẹ́ rẹ̀, fún ìwàláyé àti ìwàláàyè mi àti ìwọ níbikíbi tí ó bá wà tó ti ní àǹfààní láti wo prógrámù yìí. Ní òní, Ọlọ́run rán mi sí ọ. Níbikíbi tó bá ti ní àǹfààní láti wo prógrámù yìí, Ọlọ́run rán mi sí ọ nítorí pé Ọlọ́run jẹ́ kó yé mi wípé ohun tí a ń fi hàn àwọn ènìyàn, pàápàá jùlọ àwa ìránṣẹ́ Ọlọ́run, ohun tí a ń fi hàn àwọn ènìyàn ó kéré sí bí òun ṣe jẹ́. Ohun tí a ń fi hàn àwọn ènìyàn, ohun tí a ń fi hàn àwọn àgùntàn pápá rẹ̀ ó kéré sí bí Ọlọ́run ṣe jẹ́. Àdìtú ni Ọlọ́run, òrìṣà ni Ọlọ́run, Ọlọ́run kì í ṣe ènìyàn. Wò, ẹlẹ́dàá ni ọ́, o kì í ṣe ènìyàn. Ẹlẹ́dàá ni ọ́, o kì í ṣe ènìyàn. Gbogbo ayé kún fún ògo rẹ̀, ẹlẹ́dàá ni ọ́. Àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, ẹlẹ́dàá ni o. Ẹlẹ́dàá ni ọ́, o kì í ṣe ènìyàn. Ẹlẹ́dàá ni ọ́, o kì í ṣe ènìyàn. Gbogbo ayé kún fún ògo rẹ̀, ẹlẹ́dàá ni ọ́. Àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, ẹlẹ́dàá ni ọ́. Ẹlẹ́dàá ni Ọlọ́run, ọba tó dá ohun gbogbo tẹ́nì kankan ò dá. Lẹ́yìn Ọlọ́run kò sí ohun tí a tún dá. Ọlọ́run Ábúráhámù ni mò ń sọ, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, olùdá ayé àti ọ̀run. Ọba tó pààlà sáàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ ayé lọ́jọ́ kìíní àná. Ó ní kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Ọba tó fọhùn tí igi kédárì fàya. Ọba tó gbé ògo rẹ̀ ká orí àwọn ọ̀run. Ẹni tí gbogbo ayé fẹ̀yìntì tí ò fẹ̀yìntì ẹnìkankan. Ọlọ́run wa ó jẹ́ àdìtú, kò sẹ́ni tó mọ̀ tán. Àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa ẹni ìpè gan ọ̀mọ̀ tán, nítorí pé bó ṣe ń farahàn wá gan yàtọ̀ síra. Bó ṣe ń bá olúkúlùkù ìránṣẹ́ rẹ̀ lò ó yàtọ̀ síra. Ìyàtọ̀ Ọlọ́run bá kọ sí ìwọ ló máa mọ̀ mọ́. Olóríkì àti olórúkọ àkìkì tán, olórúkọ àpò ìpè tán, torí ibi tó bá farahàn wọ́n mọ́ ló máa mọ̀ mọ́ pé báyìí lọ́lọ́run ṣe rí. Nǹkan kan ní ẹ̀ṣẹ̀, nǹkan kan ní kì í ṣe ẹ̀ṣẹ̀. Ohun tọ́lọ́run lè ṣe ní irọ́ ló ń pa, irọ́ la ń pa. Kò sẹ́ni tó mọ ohun tí Ọlọ́run lè ṣe tán. Lóòótọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó ní ìgbàgbọ́ nínú Bíbélì as the authority, ó ní àwọn fundamental rules, baseline data tí Bíbélì ti là kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti tẹ̀lé, tá a sì nígbàgbọ́ sí. Ṣùgbọ́n Ọlọ́run yẹn, ta ló rí rí, ta ló mọ̀ ọ́ rí? Nípa ìgbàgbọ́ la fi ń bá Ọlọ́run rìnrìn àjò. Ta ló rí rí, ta ló rí bọ́lọ́run ṣe rí rí? Bí kì í bá ṣe Bíbélì tó jẹ́ kó yé wa wípé Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. A nígbàgbọ́ sí gẹ́gẹ́ bí authority. Ó dá àwa ọmọ ènìyàn ká fi lè rí shape òun bóun ṣe rí. Ṣùgbọ́n shape ẹ̀ lè rí bá a ṣe rí yìí. Ó lè ní this the same image pẹ̀lú wa. Ṣùgbọ́n kò ń ṣe ènìyàn bíi tiwa. Nítorí pé Ọlọ́run tí èmi mọ̀, Ọlọ́run ìpè èmi Olúfẹ́mi Olútóyè ọmọ Bóyèga, Ọlọ́run èmi ẹni ìpè Olúwa, kì í ṣe ènìyàn, nítorí pé kì í ronú bí àwa ènìyàn ṣe ń ronú, kì í sì ṣe bí àwa ènìyàn ṣe ń ṣe. Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, ó ju pé bí Ọlọ́run ṣe rí la ṣe rí méjì wa, a ò rí rí. Ṣùgbọ́n Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ rántí pé nínú Bíbélì, ṣé ẹ rántí pé Ọlọ́run ìkan ṣoṣo tó rán wòlíì kékeré níṣẹ́? Wòlíì kékeré sì lọ jẹ́ṣẹ́ yẹn, ṣùgbọ́n wòlíì àgbà ó gbé ṣubú. Nígbà tí wòlíì kékeré sì ṣe lòdì sí Ọlọ́run, ṣé ẹ rántí pé kìnìún kan jáde wá
ó sì pa wòlíì kékeré. Kìnìún tó jáde wá tó fa wòlíì kékeré ya tó pa sílẹ̀. Ṣé ẹ rántí pé kìnìún yẹn dúró ti òkú yẹn síbẹ̀ títí àwọn ènìyàn fi dé. Kìnìún yẹn dúró síbẹ̀, àwọn ènìyàn sì ń wò. Apanidúró tì í, àrí ìró àlá, akọmọ nílà láì lábẹ́, amúnimásáré kó tó múni, gbogbo ara kìkì iná tó ń jó tìkanra. Kìnìún ẹ̀yà Júdà ó jáde, ó pa ọmọ yẹn, ó dẹ̀ dúró tì síbẹ̀. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ lè wá sọ fún pé kì í ṣe Ọlọ́run nìyẹn o. Ṣé ẹ rántí ìgbà tí wòlíì Elijah, wòlíì àyànfẹ́ Ọlọ́run tó lágbára tó ń sọ̀kalẹ̀ bọ̀ láti orí òkè, àwọn ọmọ kéékèèké tí wọ́n ti mọ̀ kan, àwọn ọmọ aláìgbọ́n tí wọ́n fi wòlíì ń ṣe yẹ̀yẹ́ pé apárí. Ṣé ẹ rántí ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí ò tí gbọ́n? Ẹranko igbó jáde, ó dẹ̀ pa àwọn ọmọ wọ̀nyẹn jẹ. Ṣé ẹ rántí ohun tó ṣẹlẹ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù? Kí ló fọhùn nínú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù? Kí ló ṣí kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù lójú? Ẹ̀mí wo ló kó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́? Ẹni báyìí lọ́lọ́run ṣe rí, ẹni báyìí lọ́lọ́run ò ṣe rí. Ọlọ́run tó ń paradà, tó ń da oríṣiríṣi. Àmọ́ ìmọ̀ tán, àbùbù tán, àkìkì tán, ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò ní òpin, òrìṣà ńlá nínú àwọn òrìṣà, nínú gbogbo òrìṣà kò ṣẹlẹ̀ tó dàbí Ọlọ́run. Ẹ̀rù Ọlọ́run bà mí tó ìbà rẹ̀. Àdìtú ní Ọlọ́run, kò sẹ́ni tó lè sọ pé báyìí lọ́lọ́run ṣe rí, báyìí ló lè ṣe. Kì í ronú bí ènìyàn ṣe ń ronú. Ó jẹ́ kó yé mi wípé kì í ṣe ènìyàn. Bàbá mi ni, a jọ ń sọ̀rọ̀, ó ń bá mi sọ̀rọ̀, ó ń farahàn mi. Ọlọ́run Olódùmarè, Ọlọ́run wa tó dá gbogbo ọ̀run àti ayé, tó jẹ́ pé nítorí ìránṣẹ́ rẹ̀ Mósè àti Árónì, nítorí àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn àyànfẹ́ rẹ̀ méjì yẹn, Dótàn, Kóràn àti Ábúrámù, pẹ̀lú other 150 other 250 àgbààgbà Ísírẹ́lì, 250 àgbààgbà Ísírẹ́lì tó ń ṣe légbè lẹ́yìn Dótà, Kórà àti Ábúrámù láti dìtẹ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run méjì, Mósè àti Árónì. Nítorí pé gbogbo èrò tó yẹn, èrò tó fẹ́ tó abúlé kan tó ń dìtẹ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run méjì. Ọlọ́run sì mú kí iná jó Dótà, Kórà àti Ábúrámù. Ó mú kí ilẹ̀ lanu kó gbé 250 elders of Israel. Ilẹ̀ lanu, ó sẹ̀ wọ́n rí, ó gbé wọn mì nítorí ìbínú Ọlọ́run. Nítorí èèyàn méjì. Ṣé ènìyàn ni? Tó bá jẹ́ ìdájọ́ ènìyàn ni, ènìyàn á máa rò pé nítorí èèyàn méjì péré lòun á ṣe pa gbogbo ìlú. Ẹnìkan á ní òun mọ̀ pé báyìí lọ́lọ́run ṣe rí. Níbi tí Ọlọ́run bá fi ara hàn ẹ́ mọ́ ló máa mọ̀. Àdìtú ni Ọlọ́run. Kò sẹ́ni tó lè mọ Ọlọ́run tán. Kò sẹ́ni tó lè sọ pé báyìí lọ́lọ́run lè ṣe. Ohun tó rò pé ẹ̀ṣẹ̀ ni lójú Ọlọ́run yẹn, ó lè má ṣe ẹ̀ṣẹ̀ tí ń bá bẹ̀rẹ̀ sí bá wa sọ ìrírí mi gbogbo. Bẹ́ẹ̀ ni tí ń bá ń sọ àwọn ìrírí mi gbogbo pẹ̀lú Ọlọ́run, personal relationship, personal encounter, èmi àti bàbá mi Olódùmarè, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́. Nítorí náà kò sẹ́ni tó, àdìtú ni Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kì í ṣe ènìyàn, òrìṣà ńlá ni. Tó ìbàrẹ̀ bàbá, tó ìbàrẹ̀ bàbá mi, tó ìbàrẹ̀ bàbá. Òrìṣà ńlá ni Ọlọ́run, kì í ṣe ènìyàn. Àdìtú kan ni mo fẹ́ fún yín. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní kí n tú sáyé káyé gbọ́, Ọlọ́run ní kí n máa fi ìdí òun múlẹ̀ kiri pé àdìtú lòun, pé òrìṣà lòun, pé òun ju ibi tí àwọn pásítọ̀, àwọn bíṣọ̀bù, àwọn jíò, àwọn wòlíì, òun ju bí wọ́n ṣe nǹkan tí wọ́n ń fi hàn àwọn ènìyàn nípa òun jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní kí n máa tú àdìtú yẹn síta. Àdìtú kan tí máa kọ́kọ́ tú nípa Ọlọ́run ni, nínú ìbáṣepọ̀ èmi àti Ọlọ́run ni, ní ọjọ́ kan, ní òru ọjọ́ kan,
nígbà tí Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà mi, nítorí mo tálákà mo tòṣì ju èkúté ilé débi pé aṣọ kan àti ṣòkòtò kan ló kù sọ́rùn mi ní gbogbo àsìkò yẹn. Mi kì í rówó wọ mọ́tò, ẹsẹ̀ ni mo máa fi rìn gbogbo ìgboro kiri tí màá máa wáṣẹ́ kí n tó darí sílé. Nígbà tí Ọlọ́run ṣetán láti dáhùn àdúrà mi ní òru ọjọ́ kan, mo sùn ní ó tó bí dédé aago 3 òru mo ti wà lórí oorun. Bẹ́ẹ̀ ni mo gbọ́ ọwọ́ kan tó lù mí papapa níbi orókún mi. Bẹ́ẹ̀ ni mo jí. Jíjí tí mo jí báyìí lórí bẹ́ẹ̀dì torí mo sùn mo kàyà sókè, mo kàyà sí asbestos ni. Jíjí tí mo jí báyìí tí mo lajú báyìí, mo ń wo bàbá funfun kan. Ó súnmọ́ mi dáadáa, ó súnmọ́ bí ojú mi bí ọwọ́ mi ṣe wà sí ojú mi. Orí ẹ̀ bí mo ṣe ń wò ní, orí ẹ̀ wà ní irú bí tọ́wọ́ mi wà sí ojú mi. Bàbá yẹn gbogbo àwọ̀ ara ẹ̀ funfun bí ara ògiri ni, funfun bí aṣọ mi ni àwọ̀ ara ẹ̀. Gbogbo ibi tó dúdú lára tèmi funfun bí aṣọ mi ni. Irun ojú ẹ̀ funfun ni. Ibi kan ṣoṣo tí mo rí tó dúdú ní ara bàbá yẹn, òun ni kóró ojú. Ibi tó ń dúdú ní kóró ojú yẹn, òun nìkan ló dúdú lára ẹ̀. Bàbá yẹn ó tún wá ní irùngbọ̀n, ó ní irùngbọ̀n tó pọ̀ bíi ti àwọn bàbá wa Wọlé Ṣóyínká yẹn. Irùngbọ̀n yẹn funfun náà bíi ti aṣọ funfun yìí, irùngbọ̀n yẹn funfun náà bẹ́ẹ̀. Kóró ojú, èyí tó dúdú kóró ojú yẹn nìkan ló dúdú lára bàbá yẹn. Orí yẹn wà nírú bíi mò ń wo bàbá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀. Ni mò ń gbọ́, ọmọ mi pẹ̀lẹ́, tó o bá ti dìde lójú oorun ẹ, lọ bá ìyá rẹ kó o sọ fún ìyá rẹ pé kó lọ pèsè ìka ẹja aborí, ẹja àrọ̀ tán ti yan yẹn, ìka ẹja òun náà ń pè ní ìka ẹja. Ìjọ yẹn náà ni mo kọ́kọ́ gbọ́ bàbá yẹn ló kọ́kọ́ sọ fún mi. Ó ní ìka ẹja, ó ní kán bu omi tútù, kán gbé gbá sílẹ̀ gbá omi, kán gúnyán, kán kó sínú àwo funfun, kán ṣe bẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran nọ́mọ̀, kán fẹ́ràn nọ́mọ̀ sí ọbẹ̀ ẹ̀gúsí, kán gbé sínú àwo tiẹ̀, kán wá gbé omi tútù, iyán nínú àwo, ọbẹ̀ ẹ̀gúsí nínú àwo. Ó ní kí ìyá mi lọ pèsè gbogbo kinní yẹn pẹ̀lú ìka ẹja ńlá aborí kan, kán gbé náà sínú àwo. Ó ní kí n sọ pé gbogbo kinní wọ̀nyí pé kí ìyá mi kó bá mi fi bọ orí mi, pé kí ìyá mi máa sọ pé ire tí òun ẹlẹ́dàá ń gbé bọ̀ wá fún mi kí ó má ṣe fò orí mi, pé kí ìyá mi máa sọ bẹ́ẹ̀, kán fi àwọn kinní yẹn kán fi bọ orí mi. Mo jiyàn lójú oorun yẹn. Mo ní ìyá mi ò mọ̀ ọ́ ṣe, ìyá mi ò lè mọ̀ ọ́ ṣe, nítorí tí mo gbọ́njú bá ìyá mi, alákọ̀wé ni ìyá mi, alákọ̀wé ni bàbá mi, ẹnjíníà ni ìyá mi tó ń ṣiṣẹ́ ní high court. So mo jiyàn, mo sọ fún bàbá yẹn pé ìyá mi ò lè mọ̀ ọ́ ṣe. Bàbá yẹn sọ fún mi, ó ní ó mọ̀ ọ́ ṣe, ó ní tí n bá ti dìde lójú oorun mi kí n lọ bá. Bàbá dẹ̀ bá mi sọ̀rọ̀ tán, bàbá dẹ̀ disappear. Èmi náà wá dìde, mo lọ tanná, mo wá rí pé dédé aago 3 òru ni. Mo wá padà sórí bẹ́ẹ̀dì, mo lọ fẹ̀gbẹ́ lélẹ̀. Mi padà lè sùn mọ́ torí mi ìrírú ẹ̀ rí. Mo bẹ̀rẹ̀ sí mo ń ronú pé irú kíni talẹ́ tó wá bá mi sọ̀rọ̀. Bàbá funfun ni bàbá funfun talẹ́ ní. Mo ti jáde ní Bible College, wọ́n ti fòróró yàn mí gẹ́gẹ́ bí ajíhìnrere. Mo ti ń wá mo ṣe máa jíhìnrere kiri. Sọ́nà àbáyọ, àwọn ìjọ wọn máa fọwọ́ lálẹ̀ tó o bá ti jẹ́ pé ọ̀dọ̀ wọn ló ti tréènì, tó o bá ti ṣe ìjọ tí wọ́n ní jẹ́ ó wá wàásù lọ́dọ̀ wọn, wọ́n á máa bẹ̀rù pé wọ́n á kérò lọ. Gbogbo oríṣiríṣi yẹn ni mo ń fojú fáyà. Bí mo bá sáré pé àwọn káànù ni àwọn kinní kí n gbà sọjí wọn, tó màá ti wówó, màá ti ná 20,000 kí n tó rí sọjí gbà. Ìgbà tí n bá máa fi ṣe sọjí tán gan, tọ́rọ́kọ́bọ̀ tó bá wọlé, àwọn káànù wọ́n á kàn fún mi ní ṣéǹjì kan. Gbogbo yẹn mo ń fojú, mi ò láṣọ lọ́rùn mọ́ ju aṣọ kan àti ṣòkòtò kan. Bàtà ti jẹ kúbà. Bàbá wa sọ gbogbo yẹn, mo wá bẹ̀rẹ̀ sí jiyàn. Tójú fi mọ́ mi lè sùn, mo ń wò pé talẹ́ ni. Ìgbà tójú dẹ̀ mọ́ tí mo lọ kanlẹ̀kùn yàrá màmá mi tí mo lọ bá tí mo sọ fún, màmá mi ní bẹ́ẹ̀ ni òun mọ̀ ọ́n ṣe. Màmá mi ní pé nítorí pé bàbá òun adáhunṣe ni bàbá òun, ó dẹ̀ máa ń bọ orí fún àwọn kọ́sítọ́mà lójú. Ó ní òun mọ̀ ọ́n ṣe dáadáa. Ó ní tójú bá ti mọ́ òun á ṣe. Ìyá mi ṣe fún mi láì fọ̀rọ̀gùn ẹ̀yin ènìyàn láì fa ọ̀rọ̀gùn. Wọ́n ṣe kinní yẹn, oṣù tá a wà yẹn ó tán. A bẹ̀rẹ̀ oṣù kejì, ó kù díẹ̀ kí parí oṣù kejì kó tán, ó kù díẹ̀ kó oṣù kejì parí ní nǹkan ṣẹlẹ̀. Ní gómìnà ìpínlẹ̀ mi mọ̀ mí láì ṣòṣèlú tẹ́lẹ̀. Láti bẹ̀ lọ gómìnà yẹn tẹ́wọ́ gbé mi, àwọn nǹkan tó ní kí n ṣe mo ṣe láì fọ̀rọ̀gùn. Bí ọ̀nà ṣe làdè ní kẹlẹ́lẹ́ nìyẹn.
bọ́ọ̀nà ò ṣe dí Monday nìyẹn. Àdìtú ni Ọlọ́run, tàwa ni Ọlọ́run, tàwa ni bàbá funfun yẹn. Ta ni bàbá funfun tó wá sọ pé ṣe báyìí ní ojú ìran fún mi, tí wọ́n dẹ̀ ṣe nǹkan tó ní kó ṣe yẹn, tí oṣù méjì ò parí, tí ọ̀nà dẹ̀ là, ọ̀nà là tó jẹ́ pé kì í ṣe ibi kékeré ni mo mà ti lọ bẹ̀rẹ̀. Mo wá bá gómìnà jẹun, mo bá gómìnà jókòó. Tí gómìnà bá ń ṣe mítìn, tó bá ń ṣèpàdé pẹ̀lú àwọn kọmíṣánná, pẹ̀lú àwọn permanent secretary, àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́, tí èmi bá fẹ́ wá rí, ó máa pa wọ́n tì báyìí ni, tá a dá mi lóhùn. Mo wá dẹni tí gómìnà ránṣẹ́, gómìnà fún lówó, tí gómìnà ra mọ́tò fún mi, títí dè ní tó jẹ́ pé tán bá sì fẹ́ yan gómìnà ní ìpínlẹ̀ Èkìtì yìí, màá sì rí gómìnà yẹn, àá sì jọ jókòó. Even bí mo ṣe ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí, láti gbà ẹ́ lọ́nà yẹn ti là. Ta wá ni bàbá funfun tó bá fẹ́ fi èsì sí ìbéèrè mi. Mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ fi èsì, nítorí Ọlọ́run ń sọ fún mi pé nǹkan tó ń fi hàn àwọn ènìyàn ó kéré sí bóun ṣe rí. Ta ni bàbá funfun? Nọ́mbà mi tó o bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà +234 070 37993902. tó o bá wà lókè òkun tó o sí ní orílẹ̀‐èdè Nàìjíríà +234 070 37993902. ẹni ìpè Olúwa tó o bá wà lórí, tó bá pé orílẹ̀‐èdè Nàìjíríà ló wà, wàá kàn ṣe 070 37993902. wàá kàn ṣe bẹ́ẹ̀, fèsì sí, lọ àdẹ̀ sí WhatsApp. Ta ni bàbá funfun yẹn? Àdìtú ni Ọlọ́run. Ọlọ́run ò kì í ṣe èèyàn. Ibi tọ́lọ́run bá fi ara hàn ẹ́ mọ́ ló máa mọ Ọlọ́run mọ́. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òrìṣà ńlá tó tóbi nínú àwọn òrìṣà tó ju àwọn òrìṣà lọ, òrìṣà ńlá nínú àwọn òrìṣà òun ni Ọlọ́run. Ọlọ́run kì í ṣe ènìyàn. Ọlọ́run kì í ṣe ènìyàn, nítorí kì í ronú bí àwa ènìyàn ṣe ń ronú. Ta ló dá Ọlọ́run? Kò sí. Ẹni tó dá ara rẹ̀, ṣé ènìyàn nìyẹn? Ẹni tó bá jẹ́ ènìyàn, a jẹ́ pé Ọlọ́run ló dá. So Ọlọ́run kì í ṣe ènìyàn. Ìkan lára àwọn àdìtú tí Ọlọ́run ti bá mi, tí mo ti encounter, tí mo rí personally gẹ́gẹ́ bí bàbá mi nìyẹn o. Màá máa sọ lọ́kọ̀ọ̀kan fún wa. Màá máa sọ lọ́kọ̀ọ̀kan fún wa. Màá máa sọ lọ́kọ̀ọ̀kan fún wa. Tó bá tún di ní àsìkò tó ń bọ̀, màá tún sọ̀rọ̀ lórí mi. Ṣùgbọ́n kó tó di àsìkò yẹn, bóyá o ní ìbéèrè, bóyá o lálàá, tàbí o fẹ́ jẹ àǹfààní iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé mi náà lọ́wọ́. Ara iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ òun ni ìtumọ̀ àlá. Ọlọ́run máa ń túmọ̀ àlá nípasẹ̀ mi fún àwọn ènìyàn. Torí nígbà tí a bá túmọ̀ àlá, ìgbà yẹn la ó mọ ohun rere tó ń bọ̀ fún èèyàn, tàbí ohun ibi tó ń bọ̀ fún èèyàn. Ta ó mọ ibi tí a máa dojú àdúrà kọ. Ìgbà yẹn la ó mọ ogun tó dúró ti ẹ̀dá, ohun tó ń jẹ ẹ̀dá lógun, tí a ó wá mọ irú àdúrà tí a máa gbà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn. Ìkejì, tí o bá lè wá sí ọ̀dọ̀ mi, bóyá o ní àìsàn kan tàbí èkejì lára, tí àwọn olóyìnbó ti sọ pé nǹkan báyìí ni, bóyá diabetics náà pé, bóyá anything táwọn olóyìnbó ìbá ti pé, bóyá wọ́n ti ṣe test o, bóyá wọ́n ti ṣe test o, tọ́lọ́run bá lè mú ẹ dé ọ̀dọ̀ mi, tí mo gbá orí ẹ mú, tí mo dẹ̀ gbàdúrà pẹ̀lú àṣẹ Ọlọ́run, agbára Ọlọ́run máa fa àìsàn tó wà lágọ̀ọ́ ara ẹ̀, á fà á tu ti gbòǹgbò lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Dánwò kó rí pé alágbára ni Ọlọ́run. Àwọn ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run fún mi nìyẹn. Yàtọ̀ sí yẹn náà, bóyá o mọ̀ pé ogun ń jà ọ́ ní ọ̀nà kan àbí èkejì, tó ní àwọn ìgbógunti, àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tó yí ọ, tí kò ń ṣe àìsàn ara, ṣùgbọ́n àwọn ogun ìdíwọ́ ìdènà tàbí àwọn ogun kan àbí èkejì, ogun májẹ̀mú kan, májẹ̀mú alẹ́lé, májẹ̀mú ìbálòpọ̀, májẹ̀mú ẹ̀jẹ̀ tàbí ogun kógun tó mọ̀ pé ó ń jà ọ́ tí ayé rẹ ní ìdádúró lọ́nà kan àbí èkejì. Nọ́mbà mi yẹn àdì ẹ̀ sórí WhatsApp, àbí kó pè mí directly. Tó o bá pè mí directly, ara ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ tèmi ni pé o bá ti fún mi lórúkọ ẹ, ìlú ibi tó ń gbé, màá bẹ Ọlọ́run fún ẹ. Màá bẹ Ọlọ́run ìpè mi fún ẹ. Ohun tó gbé èmi dìde fún nìyẹn. Mi ò ń ṣe church, mi ò ń ṣe pastor, mi ò ń ṣe church, ṣùgbọ́n wòlíì Ọlọ́run alààyè ni èmi, tí Ọlọ́run yàn
fún ìran ìgbẹ̀yìn láti máa ṣe iṣẹ́ ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹdè àti kí a máa fi ọ̀nà hàn àwọn ọmọ ẹ̀dá. So tó bá ní ogun tó ń jà ọ́ tó fẹ́ kọ́lọ́run dá sí, tó ti gbàdúrà sí, pe nọ́mbà mi. Tó bá pe nọ́mbà mi, add ẹ̀ sí WhatsApp, màá ráyè attend sí ẹ. Ní bá ti mọ orúkọ ẹ, mọ ìlú ibi tó ń gbé, màá wá bẹ Ọlọ́run fún ọ. Ọ̀sẹ̀ méjì òní kì í yẹ̀, ọ̀sẹ̀ méjì òkè kò ń yẹ̀. So ogun kógun tó bá jẹ́, tó bá ti bá mi sọ̀rọ̀, tí a mọ́ra, tí mo mọ orúkọ ẹ, tí mo mọ ìlú ibi tó wà ń, á bẹ Ọlọ́run fún ẹ lóru. Màá kúnlẹ̀ àdúrà bí mo ṣe ń ṣe. Ọ̀sẹ̀ méjì kì í yẹ̀ tí Ọlọ́run máa ń dáhùn àdúrà mi. Nítorí èmi ò pera mi ń tèmi, mi ò torí oúnjẹ, mi ò torí pé mi níṣẹ́ máa gbá gbogbo pé kìíní. So bó ṣe rí nìyẹn, ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀. Mo fẹ́ gba àdúrà kan fún ọ. Àdúrà yẹn wà nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 25. Ó sọ pé nítorí Ọlọ́run ti tu àwọn aláàárẹ̀ ọkàn nínú, ó sì ti tẹ́ àwọn oníkorò ọkàn, ó ti tẹ́ wọn lọ́rùn. Mo gba àdúrà níbi tí ọkàn rẹ ti ń ṣàárẹ̀, ní kòríta tí ọkàn rẹ ti ń ṣàárẹ̀, ní kòríta tó ti ṣe tọkàn rẹ, gbogbo ohun tí ọkàn rẹ ti ṣàárẹ̀ lórí, ní Ọlọ́run yóò ṣe kí ni? Ọlọ́run yóò tù ọ́ nínú níbẹ̀. Níbi tí ọkàn rẹ ti korò, tí ọkàn rẹ ti gbọgbẹ́, Ọlọ́run yóò sọ igigun ibẹ̀ gangan di ìtẹ́lọ́rùn fún ọ. Lórúkọ Jésù mo gbàdúrà fún ọ, ó ṣe rere. Má gbàgbé, ìwọ náà bá mi share mẹ́sẹ̀gì kó fi contribute síṣẹ́ Ọlọ́run. Share ẹ̀ káàkiri náà, káwọn ẹlòmíì náà kán tún lè jàǹfààní àdúrà yìí, kán tún lè jàǹfààní mẹ́sẹ̀gì yìí. Ọlọ́run ní ká pín kó lọ àwọn ènìyàn. Nǹkan táwa ìránṣẹ́ Ọlọ́run tá fi ń hàn yìí, ó kéré sí bọ́lọ́run ṣe rí. Ó rí àánú gbà. Ọlọ́run sì wà láàyè síbẹ̀ o. Ọlọ́run dẹ̀ sì ń ṣe kí ni? Ọlọ́run sì ń ṣiṣẹ́. Àwọn èèyàn ló máa ń kánjú. Ọlọ́run kò ń lo oògùn, kì í ṣe oògùn. Oògùn ló ń ṣiṣẹ́ magic. Ọlọ́run òun ṣe magic o. Tọ́lọ́run bá máa dáhùn àdúrà, tá a bá ké sí Ọlọ́run lásìkò tá a ń ké sí, àkókò àwọn tọ́lọ́run dá lóhùn ní àgbáyé ó pọ̀. Ọlọ́run ò dẹ̀ ń ṣe magic. Nígbà tó láìpẹ́ láì jìnnà ní àkókò, Ọlọ́run yóò dáhùn. Àwa ènìyàn káyé kánjú mọ́, níbi kíkánjú kiri la ṣe ń kó sọ́wọ́ irọ́, kó sọ́wọ́ èké kiri. Ó rí àánú gbà. Àánú Ọlọ́run yóò fọhùn lórí ayé rẹ. Ó ti rí bẹ́ẹ̀. Ó yá lọ ṣe rere, kò lè yí padà. Lórúkọ Jésù Kristi agbára wa. Àmín. Àmín ní orúkọ Jésù.